Ẹ̀yin ènìyàn mi, ẹ kú bójú ọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba jípọjọ́ kúdà, a dúpẹ́ o, bó kà wá yẹ lónìí sáwọn tí ó wà lórí ilẹ̀ alààyè ló aláàánú ọpẹ́ ni fún ọ. A dúpẹ́ pé òkun torí pé ìwọ lọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègù ọba alógunlọ́lá àníyìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gba ará àdúgbò abọ̀wọ́bọ̀gbọ̀ tí fi ọmọ ẹ̀ náà fìn ìbà. Ẹ̀yin ènìyàn wa, tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè, ẹ jẹ́ ká tún máa dúpẹ́. Tá a máa sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á máa dúpẹ́ pé àwa ò tí ì rí wàhálà táwọn region kan ti rí nítorí irú àwọn èèyàn tí ń gbé ní region tí wá ń bí tó jẹ́ ẹ̀yà Yorùbá, tá a jẹ́ ẹ̀yà Yorùbá. Mo sọ̀rọ̀ kan jò ní, mo ní àgbà tí ò kẹun sọ̀rọ̀ yóò kẹta sáré. Ara àwọn òwe yìí wà lára tó bá bàbá wa ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà tó jẹ́ kí ilẹ̀ Yorùbá orí bó ṣe rí lénìí. A fẹ́ kọ́wọ́ wa yọ sókè dáadáa, kásìá wa kó máa fò lókè lálá. Nǹkan kékeré tó ń jẹlẹ̀ Yorùbá níyà, kí ètò ọrọ̀ ajé wọn sì máa lọ kó bú gẹ́gẹ́ sí. Ara àwọn nǹkan tó ń jẹlẹ̀ Yorùbá níyà nìyẹn. Tó bá jẹ́ nípa ètò ààbò, níbi táwa bá dé, tó bá jẹ́ pé wọn àmúlégbé àwọn tí wọ́n ń ṣe ìkọlù káàkiri wọ̀nyí ni, ó possible kílẹ̀ Yorùbá ti wà nù ìlú tí wọ́n mọ̀ rẹ́kọ̀n pẹ̀lú lágbàáyé. Ojúsùnmùnùkùn tẹ́mi fi wò nìyẹn. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni nǹkan tó jẹ́ kókó nínú tá a mú wá lénìí. Tá a mú wá gangan ni pé awosàkun bẹ́tò ìjọba bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ṣe ń lọ. Tẹ́ ẹ bá wò láti ilẹ̀, mo sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mínísítà wọn àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ni ò mọyán lórí tó, tí wọ́n jẹ́ agbódegbà tí bàbá ò fura, tí wọ́n ń da ìrìn àjò bí bàbá yẹn ṣe ń ṣe wàhálà kìràkìtà tí wọ́n ń dàrú. Kí wá ló pẹ́ tó jẹ́ kí bàbá ó tètè mọ̀ pé àwọn agbésùnmọ̀mí ń bẹ nínú ìjọba wọn? Kí ló fà tó fi pẹ́? Títorí pé àgbà ti dé. Ṣé nígbà tí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu wà ní òpékè, tó wà ní rúbí èjì tó fi ń tukọ̀ governorship Lagos State, ni àwọn èèyàn máa ń dárùn nǹkan yẹn wò? Ilé tó fi sọ fẹ́ bẹ́tò nǹkan mọ́ lọ lé jẹ́jẹ́ yẹn, ẹ̀wọ̀n ni ó bára rẹ̀. Bàbá mọ̀ ni. Bí bàbá ṣe rọra ń tẹ jẹ́jẹ́ yẹn kò gba nonsense, mo mọ̀ lérí àyẹn. Bó tẹ̀ jẹ́ pé àwọn náà tètè gbọ́ táwọn èèyàn bá ń sọ fún wọn pé bàbá báyìí orí báyìí, wọn iṣẹ́ tí wọ́n tètè ń gbà. Ó dùn wá tí nǹkan bá fẹ́ bàjẹ́, a dẹ̀ pariwo, gbogbo wa la rí. Ẹ̀wọ̀n náà ti ń pariwo ẹgbẹ́ tó kù, gbogbo wa la rí. Ìmọ̀ràn mi fọ́gà ọlọ́pàá tó wà níbẹ̀ ni pé káwọn sáà ṣe dáadáa. Ọ̀rọ̀ state police ti jẹ́ jáde padà. Àṣé ẹgbẹ́ tó kan ló kìlì ìmọ̀ràn state police. But tá mọ̀ allegedly, ta ló mọ̀? Bóyá wọ́n lọ ń pé wọn banditry ni. Allegedly. Tá mọ̀. Nígbà tí ìyẹn sọ pé state police ló ń fẹ́, as a president tó propose ẹ̀ sí ẹ, wọ́n á ti kọ́kọ́ gbà mọ̀ràn rẹ̀ náà. Tí yóò bá ti wá sí tó ok ọmú mọ̀ràn wá, ó dẹ̀ ní rárá kò rí bẹ́ẹ̀, ní tó ń fẹ́ nìyẹn. Hey, go ahead with it. Ẹ rí bí ìlú ṣe rí pé kò gbádùn, ìlú ò gbádùn mọ́, ìlú ò fararọ́. Ẹ ní fọmọ Èkó sẹ́kọ̀ọ́ kó wá ara wọn tó fẹ́ yí bọ́ǹbù sẹ́kọ̀ọ́ kó wá dákẹ́ kó máa wòran. Kò possible. Bó tẹ bá mára Katsina wá bẹ̀,
tára Katsina bá fẹ́ ju bọ́ǹbù sékòó ṣé ara Katsina nígbà bọ̀dì fẹ́kọ̀ọ́ ibi tá à ń sọ̀rọ̀ lọ́nu gángan tí mú àbá state police wá but ẹgbẹ́ tó kó yí dànù ẹ wá wọn àwọn ẹ̀sùn pẹ́pẹ̀pẹ́ ká tó yí mọ́ bàbá lẹ́sẹ̀ lọ lóríṣiríṣi ọ̀pọ̀ ẹni fọlọ́run ọba àti rẹ́lòmíì tí ó tukọ̀ rẹ̀ járí kẹ́ni náà kò náà wá ṣe dáadáa kó rò pé tí gbogbo ayé bá wà nú àlàáfíà àti ìgbádùn ara òun ni ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ gbogbo wa. àwọn tí wọ́n máa ń pera wọn ní olóṣèlú ẹ̀rí pé lánàá mo inú bí mi sí àwọn tí wọ́n pera wọn lólóṣèlú tó máa ń wá sábẹ́ kọ́mẹ̀ntì mi tí wọ́n máa ń yọ kọ́mẹ̀ntì mi lẹ́nu inú bí mi sí wọn ò mọ̀ túmọ̀ orúkọ yẹn dáadáa pé orúkọ yẹn orúkọ jìbìtì ni kan sọ pé I'm a politician you are a 419 person kí ni iṣẹ́ òṣèlú lọ́fíìsì ń pẹ́rẹ́ lólóṣèlú àwọn tó wà lọ́fíìsì gan pẹ́rẹ́ àwọn lólóṣèlú ìwọ tó kàn tẹ̀lé lólóṣèlú káàkiri ìwọ náà pẹ́rẹ́ lólóṣèlú ìwọ tó lẹ́nu lọ́rọ̀ tí ìrìn àrẹ òde tí ó ṣe kánsẹ́lọ̀ rí ọ̀hún pẹ́rẹ́ lólóṣèlú ọ̀hún sọ lóṣèlú àdàlúrú lẹ́yìn ọ̀bà yìí jẹ́ lánàá máa fi fọ́nrán kan síta sí tẹ́ wò wọ́n ń ṣe mítìn lọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn ọ̀gá ọlọ́pàá wọ́n kóra wọn jọ iná NEPA dẹ̀ lọ́ńbẹ̀ tó mú ìtìjú dání ara kan tá à ń sọ nìyẹn èdè pera yín mọ̀ kò sínú téèyàn gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ sọ̀yà lórílẹ̀ àlàyé olóṣèlú lòun ní Nàìjíríà ó yẹ wọ́n sọ̀kò pààrọ̀ ẹni bẹ́ẹ̀ ni iná kó mọ́ iná ẹ̀rí tàn láti 1960 iná a ní òye kẹ́nìbọ̀dì jáde kó pẹ̀rẹ̀ ni pé even ká máa pè yàn former governor pé governor ni mí rí ẹ lọ wo state tó ti govern báwo ni state yẹn ṣe rí nígbà tó govern bẹ̀ oko ló yẹ kó sọpa ẹlòmíì òkúta àwọn nǹkan táwọn èèyàn tó fi ń ṣeré yìí wọ́n mọ̀ pé ìbànújẹ́ ni lọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣé èèyàn wá lè ya wèrè kó mọ dédé kó kà mọ dédé sọ òkò ọ̀rọ̀ sí ìlú ẹ̀ lójoojúmọ́ nígbà téèyàn ń sàmúkú mẹ́kọ̀ọ́ ẹ ṣe kankan ẹ kàn mú wẹ́ẹ́ dàsápọ̀ ẹ̀ fi ń tọ́jú àwọn ọmọ tí ẹ máa fò lọ lóyìnbó ordinary hospital tá ti lè tọ́jú egbò ní Nàìjíríà ẹ ní tá ti lè wọ egbò ordinary hospital tó lè tọ́jú egbò ẹ ní fọ́nrán yẹn àwọn jáde wọn lábẹ́ọ́lá lọ sí hospital ní abroad kọ́ lẹ́kọ̀ọ́ ń bí ní VI lábẹ́lá ti lọ tọ́jú ara ẹ̀ wọ́n ní ẹsẹ̀ dédé ń wú ọwọ́ agbára pé àdínkù lọ sọ́dọ̀ dókítà wọn wá dá dúró ṣé kò ń bí ni not Èkó màá dínkẹ́ yìí náà wo fọ́nrán yẹn mi ní sọ wọ́n wá do àwọn òyìnbó dún sápàtú sápàsì báyìí pé wọ́n fẹ́ tọ́jú Abíọ́lá wá ní sùúrù ìlú òyìnbó ló ti ṣẹlẹ̀ ní ṣe Nàìjíríà so òyìnbó mẹ́ta alápá bíi mẹ́ta alápá àwọn mẹ́fà ni wọ́n wọlé tì wọ́n wá ní wọ́n ń dóde èèyàn kankan tó wá Abíọ́lá wá ń ta náà dóde wọ́n ní sọ́jọ́ nǹkan ó ń bọ̀ ó dẹ̀ dúró gbàtẹ́ni yẹn máa wọlé ló di èèyàn dúdú ó ní ìyẹn ò tiẹ̀ kọ́kọ́ jọ lójú lẹ́nu yẹn bá rí pé Abíọ́lá ni inú ẹ̀ dùn ló bá gbé tí sábẹ́lá létí dáàdì ẹ̀ pẹ̀lẹ́ sà wọ́n lábẹ́lá ní Yorùbá ni ẹni ó ní Yorùbá lòun ọmọ Nàìjíríà ní gbogbo àwọn funfun yìí lóde wọ́n lómi náà jáde lójú Abíọ́lá pé man tó wà lẹ́gbẹ̀ẹ́ níbi ọlọ́sọ́tò tó dúró tí Abíọ́lá wá sọ fẹ́ nìyẹn pé this is the reason why I want to rule Nigeria wípé a gbọ́dọ̀ kírípù àwọn hospital tó wà nílùú òyìnbó yìí so àwọn ọmọ wa ni wọ́n ń lò ẹ wo ojú ayé àbẹ́rí bọ̀ àwọn Abíọ́lá náà àwọn náà dákún àní lọ́bẹ̀ lénìí tó tá a bá bẹ́ràn wíwẹ̀ ká bẹ́ràn náà wí tá a bá kọ̀ tá a sòdodo à ń tan ara wa ni àní rí yanjú láéláé èyí táwọn Abíọ́lá náà dá ń bẹ̀ pọ̀ ilé tán dá ń bẹ̀ ó pọ̀
ṣùgbọ́n ẹ jẹ́ adákẹ́ lórí ẹ̀ lénìí torí ẹ̀ la fi ń sọ kódà kó jẹ́ pé tíjọba kan bá wá iná nìkan ni ó ṣe á sọ dáadáa láìmọye ìgbà ó jẹ́ pé iná nìkan lẹ fẹ́ ṣe kẹ́kàn fix iná Nàìjíríà ayé ò ní dákẹ́ lórí ìjọba yẹn kíjọba mi ò dé kó mọ hospital láàárín 12 years sí 16 years nǹkan mèremère ó ti yí padà lórílẹ̀‐èdè ẹ wá sọ láti 1999 àti padà sí ìjọba alágbádá ẹ sọ tó yí padà lórílẹ̀‐èdè ẹ nà ká sí kankan lẹ́yìn pé à ń lo tẹlifóònù à ń lo íńtánẹ́ẹ̀tì ó tán níta rí nìyẹn ẹ sọ nǹkan míì tábàjáde láàárọ̀ yìí sí inú eruku la máa kú lọ mọ́tò tẹ fọ̀kẹ́ tó kúrò lé yóò kó eruku débi tẹ́ ń lọ ni ṣé gbèsè ayé nìyẹn bí dẹ̀ ṣe ń kó eruku yẹn láti 1999 yẹn ó sì ń kú dòní tẹ bá dé Kẹjà wọ́n ti mọ àwọn àdúgbò yẹn tá a bá ti rán àwọn mọ́tò yìí tó dọ̀tí wọ́n ti mọ àdúgbò tẹ̀ ti wá bí Ìjẹ̀gùn bí Ìjẹ̀dòdó bí Ọ̀pẹ́ Ìlú bí Àgbàdo Jayé bí Ṣàngó Ọ̀tà bí Mọ̀wé Bàfò gbogbo àwọn bí wọ́n ṣe máa rí àwọn wọ́n ti dá àwọn mọ́tò yẹn mọ̀ wọ́n ó dọ̀tí ni wọ́n ó kó ẹrẹ̀ sábẹ́ àti dá wọn mọ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ níbi táwọn ọlọ́pàá ti fẹ́ ṣe program ẹ̀wọ̀n kí n má fọ̀rọ̀ waste time yìí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń bẹ̀ tí náà lọ mọ́lọ́pàá lórí. This is an embarrassment. Please be careful with the light switches, please. Inspector General of Police. What? Jesus. This is an embarrassment. Please be careful with the light switches, please. Inspector General of Police. What? Jesus. This sójú ògbàyàntì nínú eléyìí sójú ògbàyàntì iná àárítàn ó bàyàn nínú jẹ́ ẹ̀dẹ̀ ń sọ fún mi pé àwọn èèyàn kan ló wà ní iná wọ̀nyí wọ́n dẹ̀ ń lọ lé wọn lọ sùn kí wàá níṣẹ́ wọn tán gba sálárì lé lórí bàbá kí níṣẹ́ wọn torí ẹ̀ ọkùnrin ará Ìbàdàn yẹn ṣe tẹ́ ẹ̀ bá mú tiẹ̀ náà gbọ́ ẹ̀ sojú ṣáájú òdodo ọ̀lẹ́gbọ́ lẹ́nu wa lé ní ojúṣàájú lẹ ṣe because òun ló débẹ̀ tó ní kí gbogbo ọmọ sanwó pé kó ọkọ̀ increase owó nígbà abínú ẹ̀yìn náà lẹ tó pẹ̀tù sí wa bàbá ní tẹ́ ẹ̀ bá sanwó ẹ̀ nídìí náà lò àwa sanwó iná dà àwa sanwó òkùnkùn 80s láti lò bọ̀ bẹ́ẹ̀ o àwọn kan dẹ̀ tó ń sọ pé láti 1960 bó ṣe rí nìyẹn iná òye lọ dèní iná ṣe ń lọ ní Nàìjíríà iná tí ò sí unannounced ní iná máa ń lọ bí hospital ó bá operate dad mi sick gbogbo wọn hospital kan bí báyìí nígbà tí máa débẹ̀ solar monitoring yẹn náà ń lò ó lò wà lára nǹkan tó prompt mi pé so téèyàn bá gbádùn ìlú yẹn gbọ́dọ̀ ní solar ńlé solar monitoring hospital yẹn tó hang ti ń lò bóò ni hospital bill tí ó ṣe ní increase ẹ lọ sí UCH Ìbàdàn ibẹ̀ náà pè wá sí ká wá wo àwọn kankan bẹ̀ láìpẹ́ yìí ẹnìkan kan máa fẹ́ gbé wa lọ ká lọ wo condition UCH Ìbàdàn wọ́n ní nínú condition bí tó wọ́ọ̀sì jù ní ayé yìí UCH Ìbàdàn number 1 ni ó dàbí ilé kútúrú bí doping grand ló ṣe rí federal government dẹ̀ wà ń bẹ̀ èló lẹ́fẹ́ ná gbogbo professor tá gbẹ́kẹ̀lé ilé ayé wa ibẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ èló lẹ́fẹ́ ná sí ẹ̀dẹ̀ nígbà táàsì lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ń pa owó epo ara ní ìlú yìí bàbá ẹ mú ọ̀rọ̀ ṣútù ẹ mú lọ́kùnkúndùn ẹ mú ìwòsàn ìlera wọn ló ń lọ́rọ̀ ẹ mú lọ́kùnkúndùn ẹ jẹ́ kọ́kọ́ èèyàn ó balẹ̀ pé tó máa lọ ṣútù òun ò lọ kú lẹ́yìn ní tó báyìí tẹ́yà báyìí sí kìtà pé ẹ tètè máa gbé lọ ṣútù o ìṣẹ́dá kan gbókù ẹ padà bọ̀ ẹ lọ wo iye èèyàn rẹ́ẹ̀tì èèyàn ti ń kú lọ ṣútù léèdè everyday ní Nàìjíríà ẹ lọ wo tó yẹ pé nǹkan kéékèèké oògùn fẹ́ẹ̀kì
ẹ̀yin lẹ fún àwọn ọmọ Ìgbò ní opportunity láti ṣògùn fake gbogbo àwọn Ìgbò tẹ́ ń pè lólówó yìí ògùn fake lọ́pọ̀lọpọ̀ wọn ń tà tó fi ń rówó because ọdún kan mọ́ láyé kéèyàn mọ́ rògùn mú lórílẹ̀‐èdè yìí ìlú tẹ́ fa dọ́ọ̀sì sí mú tẹ́ fa gá àwọn gbogbo àwọn exhaust tó jáde nínú pipe àwọn company tẹ́ káàkiri ìmú wa ní láǹdì sí inú agbárí wa gbogbo àwọn kinní wọ̀nyí náà ń dá ìsàn sí wa lára kò sí kẹ́jáde léde kẹ́ mọ́ wọlé kẹ́ mọ́ lọ fowó ra oògùn kò sí at the end of the day oògùn fake lẹ́rà oògùn fake tẹ́ bá ra ampiclox kẹ́ tó lè wà effective ẹ fẹ́ rà torí 5 bicham gan fake ẹ wà tẹ́ ẹ bá lajú dáadáa ẹ tó ń ha báyìí tẹ́ ẹ text number tí number tó fún yín reply pé original ni irọ́ sí ni irọ́ funfun àwọn tó wà ní NAFDAC ẹ lọ wò wọ́n bá ṣe lówó bẹ̀bẹ̀bẹ̀ ṣé wọ́n ṣiṣẹ́ ni àwọn SON of Nigeria táwọn pẹ̀lú àwọn Standard Organization of Nigeria ẹ lọ wò wọ́n táyà tuntun yóò kàn déédéé bẹ́ láàrin ọ̀nà ẹ lọ wò gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa fake ni táwọn ọmọ Ìgbò yẹn fi lówó ẹ kàn fún wọn l'opportunity láti mọ ní àwọn èèyàn lára láti rówó ẹ lọ wo pàtì mọ́tò Toyota bẹ́ẹ̀ rà fake lẹ́rà fake gbogbo olú ìwà kò sí nǹkan tó lójú torí ẹ̀ ní mú Yorùbá fẹ́ separate ara ẹ̀ kó lára wọn pé táwọn bá tiẹ̀ dá dúró àárín tiwa yanjú ètò wà lórí mọ́tò kínní kí náà ń porúkọ ẹ̀ níjọ́ tí bàbá tá a sọ̀rọ̀ tá a jókòó tá a sọ̀rọ̀ gbogbo kínní bàbá yẹn fi hàn mí tí wọ́n plan fún Yorùbá nation pé ìgbádùn kì í ṣe pé nìkan kàn déédéé lọ yóò mọ lóhun ta pààtì láìsí pé wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ pé ọ̀dàgàjẹ́ láti tà á èèyàn kan déédéé sí pharmaceutical company láìsí pé ó mọ̀ ń pa ẹ̀ dáadáa láì ní research center gbogbo àwọn kìnìún yẹn gbọ́dọ̀ wà ọmọ Ìgbò tí ó kàwé tí ó lẹ́bẹ̀ẹ́ kankan ní prescribe oògùn fáwọn èèyàn ní chemistry táwọn èèyàn ń lò bóun lèèyàn ṣe ní kú ẹ lọ wo orí ìtàwọn èèyàn tí ń kú lójoojúmọ́ níbi oògùn fake lílò ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba a rí i pé ìjọba Nàìjíríà ìjọba Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ń sáré pé kó lè dáa torí ilé ìtẹ́sẹ̀ lórí ẹgbẹ́ tó kún yẹn ẹ tètè rí ni àwọn èèyàn pariwo ẹ̀ ẹ̀yin lẹ̀ tètè kíyèsára lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ mójútó nǹkan ìyókù sẹ́ni gbogbo ọ̀rọ̀ tó wà lókè ó ta ṣọgbẹ́ wàláhì ó ta ṣọgbẹ́ kò sí tẹ́ ń wá kò sí nǹkan tẹ́ ń wá mọ́ ṣe bí ṣe torí ebi lẹ́fílọ́ di president ni àbí torí pé ẹ fẹ́ gun mọ́tò kì í ṣe gbogbo nǹkan báyẹn mọ́ ṣe lè fẹ́ kọ́ lẹ̀ tí kọ́kọ́ ni ṣùgbọ́n tó kù ni pé ọ̀la bóun ọ̀la yóò ṣe dùn táyé ó rántí yín níbi tẹ́ ẹ bá wà Tinubu sì máa dùn pé ayé mà sùn ọ láyé Tinubu gbogbo tó yẹ kẹ́ máa fọwọ́ yín ṣe ló tó kùnú ẹ wá bẹ́ẹ̀ ṣe ṣe àwọn kankan tó pàtàkì ọ̀rọ̀ náà tẹ́ ẹ neglect yìí ẹ̀yin lẹ́fà tẹ́ ẹ fi rí ṣe ẹ̀yin fúnra ara yín kì í sọ owó ló yẹ kẹ́ kọ́kọ́ gbà lọ́wọ́ aráàlú iná ló yẹ kẹ́ kọ́kọ́ tàn fún wọn náà kẹwàá wò bóyá wọn sanwó bí wọn ò ní sanwó sáwọn tí yìí stọ sọlá sí ilé wọn ṣe é rò pé wọn ò lówó lọ́wọ́ tán lè fi sanwó náà ni nígbà tí ẹni owó náà ni wọn san tí wọn fi rí náà ṣé gbogbo wọn ò mówó jáde ṣé wọn ò gbà bọ iná wá dà iná dà àgbẹ̀ fóyìnbó àgbẹ̀ fóyìn dúdú àárín kẹ̀kẹ́ kò lójú tó bá jẹ́ orí mi ni màá ti jẹ́lẹ̀ èèyàn tó pọ̀ mo fi ọlọ́ọ̀bá tó dá ayé búra èèyàn tí ó ti lọ ẹ̀wọ̀n yóò sọ àwọn gan iná ò ní tàn kíni kí wá níṣẹ́ yín ìwọ tó bá ti lò 20 years níbẹ̀ yẹn tí mo wá fi ọ síta wá gbẹ́kẹ̀lé ẹ pé kí ni ó tàn tó wá ń fa story ọ kọ́kọ́ ṣẹ̀wọ̀n náà ara rẹ̀ kọ́kọ́ balẹ̀ gbogbo owó tó kú pamọ́ nígbà bá lọ nínú ẹ̀wọ̀n ara rẹ̀ ó balẹ̀ ọmọ tó kàn àwọn náà sabotage effort federal government nǹkan tó fà á nìyẹn but ẹ̀yin náà ò lè dánwò torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó tẹ́ pẹ̀pẹ̀ kún lọ ṣiṣẹ́ yẹn náà ti gba owó kọ́bẹ́ níbi tí wàhálà wà nìyẹn la fi ń sọ̀rọ̀ lánàá nínú program tá a ṣe pé corruption
ẹ̀yàmẹ̀yà àti títí alápèdè ọ̀dà wa náà òun ló àfẹ́ ti ìjọba orílẹ̀-èdè yìí tí ò jẹ́ kí ètò òṣèlú orílẹ̀-èdè yìí ó nítumọ̀. tábàdé ń bá lọ bẹ́ẹ̀ kò ní nítumọ̀ láéláé. òun ní tá a sọ lánàá as far as the corruption wá sí wà nínú system wa tí ẹlẹ́yàmẹ̀yà wà ń bẹ̀ tí ẹlẹ́sìn mẹ̀sìn náà wà ń bẹ̀ kò sí tí ó da ìgbàgbé lórí ẹ̀ asán lórí asán ni òfútù fẹ́ tẹ̀. lánàá ìyẹn lọ màá mú àwọn fọ́nrán méjì kan wá tẹ́ẹ̀rì lọ́sẹ̀ níbi ibi tí ìlú Òrò Àgọ́ dé dúró. ìlú tó pẹ̀lú Òrò Àgọ́ ìlú yẹn ti túká pátá ó ti di lẹ́lẹ̀ wọ́n wá kó àsán amọ̀tàǹkì mọ́tò síbẹ̀ ti sọ́jà láti ẹ̀sìn sọ́bẹ̀ yẹn di báràkì tó kù ń bẹ̀ nìyẹn. kẹba tó wá kù ń bẹ̀ tán ìlú kan náà wà tán ní area Kogi ní area Ẹ̀gbẹ́ sísọlù ìsìn ìyẹn tiẹ̀ dahoro ni tí ò sí kankan ẹ̀ ní rẹ́yẹ. ìlú táwọn bandit ti túnú tó lẹ́ la ṣe ń parọ́ fáwọn ọmọ wa tó jẹ́ ìran Yorùbá. ọ̀gá ọlọ́pàá mo pè yín lákọ̀ọ́kọ́, ọ̀gá ọlọ́pàá mo pè yín lẹ́lẹ̀kejì, ọ̀gá ọlọ́pàá tuntun mo pè yín lẹ́lẹ̀kẹta. tẹ́ ẹ̀ bá ti rí solution sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá ra àwọn èèyàn wa tí wọ́n bá wọgbó wọ́n bá ba òkété tán bá pa tí wọn ò gbé wálé tí wọ́n gbé jù sóko bẹ́ẹ̀ ẹ má disturb wọn o, torí àwa ò ní gbà kéèyàn invade wa lórí ilẹ̀ bàbá wa, kò possible. wọ́n ti dán wò rí bọ́n bá tó mú ọwọ́ rẹ̀ wá lélẹ̀ yìí yóò le, torí ẹ̀ ló jẹ́ kí n máa pariwo. a ti sọ fún ìjọba, a ti jẹ́ kí gbogbo àwọn ìjọba tó wà ní ìpínlẹ̀ a ti jẹ́ kí wọ́n mọ̀ ibi táwọn aráabé tọ́sàpamọ́ sí. Ògiri Rẹ́mọ àwọn náà níbẹ̀, ọ̀nà kan bẹ lọ́nà Àkúrẹ́ tán pé ṣáṣá lákúrẹ́ tá a bá lọ sí Ọ̀wọ̀ ká tó dé Ògbẹ̀sẹ̀ ibẹ̀ yẹn náà wọ́n sápamọ́ sí gbogbo ibẹ̀ yẹn. gbogbo ọṣẹ tó ń lọ mẹ́ẹ̀ pátá gbogbo ẹ̀ là ń rí, gbogbo ẹ̀ pátá là ń rí lójoojúmọ́. ọṣẹ tó ń lọ mẹ́ẹ̀ yẹn à ń rí ní Ògbẹ̀sẹ̀ à sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ni ìlú bàbá wa Adébóyè, bàbá Enoch Adébóyè olórí Redeem nílùú wọn bọ́n ṣe kó bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ sí Ìsàrùn ní Ìgbàrà Òkè sí Ìsàrùn báwọn Fúlàní ṣe dominate gbogbo bẹ́ẹ̀ yẹn nìyẹn. ẹ wá sí Kára ń bí lẹ́kọ̀ọ́, Kára wọ́n wá tún lọ dá odidi ìlú mi ilẹ̀. tẹ́ bá kún Kára tán ẹ máa wo ìlú yẹn lọ́ọ̀kan báyìí àwọn náà níbẹ̀. gbogbo wáṣíṣì yẹn lọ báyìí títí dé Mòwe Ìbàfò wá sí Ọ̀fadà àwọn ní. tẹ́ bá jí láàárọ̀ kùtùkùtù ẹ lọ sọ́fadà kẹ́ ẹ wọ ọ̀kadà bí ó ṣe lọ bí omi àwọn ní. ẹ lọ sí Festac Town nínú Èkó ẹ lọ wò wọ́n bá ṣe lọ bí omi. ní wọ́n ṣe pọ̀ àtẹ̀dé kí wọ́n mọ̀ sọ̀rọ̀ ajé wọn. Yorùbá yìí disturb èèyàn tó bá ń lọ bí iṣẹ́ ajé rẹ tó rà lájé ṣiṣẹ́ ní ìran Yorùbá disturb wọn o. ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá tuntun níjọ́ tí wọ́n bá dán wò wípé wọ́n fẹ́ invade ilẹ̀ Yorùbá mú nǹkan lẹ̀ níjọ́ náà. mo ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ ni, torí ibi tó Ẹgbẹ́tókun ti ṣubú nìyẹn. tó bá jẹ́ pé Ẹgbẹ́tókun bá halẹ̀ mọ́ wọn nígbà tí wọ́n pa ọba lẹ́kìtì, ó bá halẹ̀ mọ́ wọn jọ ní last week tí wọ́n dú èèyàn lọ́rùn ní Ìbàdàn táyọ̀ gògóńgò ìyá yẹn jáde báyìí. tó bá jẹ́ pé Ẹgbẹ́tókun ó ro bíbí ibi tó ti bí ni gbogbo nǹkan tó hun nìyẹn tó fi ṣiṣẹ́ tó hun Ẹgbẹ́tókun tó fi ṣiṣẹ́ nìyẹn. tó bá jẹ́ pé Ẹgbẹ́tókun bá react ni wàláì mo fọlọ́ọ̀bá búra àwọn Fúlàní ò ní dán kankan wò lórí ilẹ̀ Yorùbá, because agbára tó wà lọ́wọ́ wa ó tó tán gbọ́dọ̀ bẹ̀rù wa. ṣé nígbà tí Buhari wà ń bẹ̀ tí olóyè Sunday Igboho tó kàn lọ kìlọ̀ fún Sàlíù ní Gàngàn pé Sàlíù má da àwọn èèyàn mi láàmú, mo fẹ́ kọ́ fi ìlú ilẹ̀. ìkìlọ̀ lásán ni Buhari fẹ́ pa olóyè Sunday Igboho sí o, ìkìlọ̀ lásán. ṣùgbọ́n nígbà tó dìgbà tiwa agbára president ń bẹ lọ́wọ́ wa, IG ó wà lọ́wọ́ wa, kí ló tún kù? wọ́n wá ń tọ́ pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn, wọ́n dẹ̀ pa ọba 5 nínú ìjọba tuntun ìjọba Bọ́lá Ahmed Tinubu tí Ẹgbẹ́tókun jẹ́ IG rẹ̀. ẹ wá nílé ò ní mú Ẹgbẹ́tókun, ẹ ní àwọn alálẹ̀ ò ní da ìrìn àjò rẹ̀ rú, wọn ò ní bà ló kọjẹ́. ìtọ́fà nìyẹn, ìdí nìyẹn tó jẹ́ kí n máa wọ́ọ̀nù ẹ̀yin náà lénìí. mi ì ṣe wọ́ọ̀nù yín, mò ń gbà yín nímọ̀ràn ni.
torí mi tẹ́ni tó lè wọ́nu yín ìmọ̀ràn ni mo gbà yín bàbá ẹ tún kọ yín délẹ̀ lérí o ṣùgbọ́n tẹ́ ẹ bá neglect ìran Yorùbá ní tí mo sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ bá wa dìímú dáadáa ṣinṣin ẹ bá wa dìímú dáadáa ṣinṣin ẹ jọ gbogbo ẹni tó bá rí fọ́nrán yẹn ẹ jẹ́ ó dọ́dọ̀ IG tuntun tòní ẹ jẹ́ ó dọ́dọ̀ wọn gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà tó fi dọ́dọ̀ IG ẹ jẹ́ ó débẹ̀. gbogbo àwọn àlù tí mo kà kalẹ̀ tí mo ní àwọn Fúlàní ti pọn ọ̀pọ̀lọpọ̀ ní mi ìdárúkọ o tá a bá lọ Èkìtì náà bó ṣe pọ̀ lọ́ni ẹ̀ o gbogbo wa lẹ́kìtì tẹ́ bá dára mọ́kọ ẹ̀rọ báwọn náà nílùú yẹn ni tírélà sùn lọ ní ẹ wá sógèrè rẹ mọ̀ ń bí tírélà sùn lọ ní àwọn náà wọ́n ṣe gbogbo orúṣẹ́ báyẹn a ní kí wọ́n mọ̀ gbégbé ayé àlàáfíà lórí ilẹ̀ wa àwọn gan mọ̀ pé àwọn sùn àwọn forún léjú pẹ̀lú rọrùn lọ́dọ̀ wa ń bí ni gbogbo wọn fi ń sá wa ṣùgbọ́n ọjọ́ tán bá invade ilẹ̀ Yorùbá tán bá dán wò bàbá tán bá dán wò kọlọpàá ọmọ kan ẹ má gba Yorùbá lọ́wọ́ pé wọn ò gbọ́dọ̀ jà o ẹ má gba Yorùbá mú lọ́wọ́ pé wọn ò gbọ́dọ̀ jà ntí mi ò sọ fún yín nìyẹn Ọlọ́run bá láàánú yóò jẹ́ kíjọba yín kó sì sóore èso òsì ní sàwọn náà débi pé wọ́n sọ pé àwọn fẹ́ jà ntí mi ò sọ jù báyìí lọ ká má ní èrò burúkú lọ́kàn o ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá ni yín àní ẹ̀yàn wọn jẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n mọ̀ ọmọ pé ẹ̀ ní tolerate nonsense téèyàn bá wo orí ẹ kọ́kọ́ wọ̀nù wọn náà bẹ́ẹ̀ bá gorí ilẹ̀ onílẹ̀ ní gòkùngùn tó bá lọ pààyàn sórí ilẹ̀ onílẹ̀ tó ìsọmọ bẹ̀ ẹ̀wọ̀n gbére tó bá bọ̀ ẹ bá ti kọ́kọ́ halẹ̀ yẹn mọ́ wọn wọn ò ní dánwò. èmi ò ní sọ jù báyìí lọ lé nínú ìrìn àjò yìí títí tá fi mọ mákọ̀tún ètò mi wá èmi ti ń tòótọ́ Bàbá Àṣà.